o tó jíire abẹ́ ti sùn oorun ẹ̀wẹ̀ bí àkókò ìkọ́. Ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n ti gbé lóyè Sunday Igboho lọ ilé-ẹjọ́ o lórí ọ̀rọ̀ wípé wá sí Kwara má wá sí Kwara. Àwọn Fúlàní wọ́n ti lọ gba lọ́ọ̀yà, kódà lọ́ọ̀yà náà ti gbé lóyè Sunday Igboho lọ ilé-ẹjọ́ látàrí wípé kí ni ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀, ẹ wá gbọ́ kúlẹ̀kúlẹ̀ àwọn tó gbé Sunday Igboho lọ. Bẹ́ẹ̀ àwọn ará ìlú ti fárígá, wọ́n ní dandan Sunday Igboho làwọn fẹ́ nílẹ̀ Kwara. Bí bẹ́ẹ̀ kọ́ àwọn Emirate gan ò ní nísinmi. Ẹ jẹ́ kí n sáré gbé yín débẹ̀. Ẹ káàbọ̀ sórí ìkànnì wa o, Ileodua, ilẹ̀ àbínibí wa. Ǹjẹ́ ẹ mọ̀ pé àwọn Fúlàní wọn ò bá olóyè Sunday Igboho mú ní kékeré o. Wọ́n ní bó ṣe ṣe ńlẹ̀ Ọ̀yọ́ kò lè rí ṣe nílẹ̀ Kwara. Ìdí rèé o tí wọ́n fi gbé olóyè Sunday Igboho lọ ilé-ẹjọ́. Wọ́n ti gbé ọmọ Adéyẹmọ lọ ilé-ẹjọ́ o látàrí pé ẹ̀gbọ́n tó ló ṣẹlẹ̀. Wọ́n ní Sunday Igboho ó ń lérí láti yọ Emir Ìlọrin láti fi ọba dípò bẹ̀. Ẹ gbọ́ ṣé ìyẹn nìkan ni? Bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ ọmọ Adéyẹmọ ò sọ gbogbo eléyìí, ṣùgbọ́n wọ́n ṣà ń wá gbogbo ọ̀nà láti fi ṣe àkóbá fún un, láti fi rán an lọ sẹ́wọ̀n tàbí kó má wulẹ̀ kúkú wá sílẹ̀ Kwara mọ́. Ṣùgbọ́n gbogbo bó ṣe ń ṣe tó ó dàbí pé àwọn tí pìtìpìtì bà nílẹ̀ Kwara ti ń jáde, wọ́n ti ń sọ̀rọ̀. Àwọn tí ọ̀rọ̀ ṣẹ̀ sí nílẹ̀ Kwara, àwọn tí àwọn ajínigbé ń fojú wọn hàn màbo, wọ́n ti ń sọ̀rọ̀. Wọ́n ní ṣebí àwọn Emirate kan náà wọ́n lajú wọn rọ̀gọ̀dọ́lẹ̀ tí wọ́n fi ń pa àwọn ọba ilẹ̀ Yorùbá. And mind you, ìgbà tó dẹ̀ ń pa àwọn ọba ilẹ̀ Yorùbá, àwọn Emirate yóò sọ̀rọ̀. Ẹ lọ wò dáadáa, ẹ lọ wò ní ilẹ̀ Kwara àwọn ìlú tí àwọn ajínigbé agbésùnmọ̀mí fi ojú wọn rí màbo yìí, ilẹ̀ Yorùbá ló pọ̀ jù nínú wọn. Yorùbá communities ni tí àwọn Emirate yóò dẹ̀ rí kankan sọ. Kódà àwọn ọba gan wọ́n ti ń sá fi ìlú lẹ̀, kò ṣe pé wọ́n sá, wọ́n ti fi ìlú lẹ̀. Ẹ má gbàgbé pé ọba kan náà kọ lẹ́tà ó dìgbà tá agbésùnmọ̀mí bá kúrò nílẹ̀ Kwara kóhun tó sá wá sílé padà, ó fi orí adé lẹ̀, ó jápa. Kí làwọn Emirate yẹn wò? Bẹ́ẹ̀ ìgbà tí wọ́n dẹ̀ ń pa àwọn ọmọ Yorùbá, ẹ lè gbọ́ pé wọ́n jí Emir kan gbé rí, ẹ lè gbọ́ pé wọ́n jí àwọn ọba Fúlàní gbé, ọba Yorùbá ni. Now àwọn tí ọ̀rọ̀ ṣe gan sìn, wọ́n ti wá yarí, wọ́n ti ń ṣí láwẹ́láwẹ́ fún àwọn Emirate. Ohun tó wá ń dùn mí tó ń kan mí lójú ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe iṣẹ́ burúkú yìí, mùsùlùmí ló pọ̀ jù nínú wọn. Ẹ wá mọ àwọn tó tún wá ń tako, àwọn tó ń tako lóyè Sunday Igboho yìí. Ohun tó wá ń dùn mí jù ni pé ọmọ Yorùbá pọ́nbélé ni wọ́n tí wọ́n wá convert sí Muslim. Wọ́n wá tibẹ̀ gba ẹ̀sìn, wọ́n gbà sódì. Mind you, ẹ má ṣe mistake o, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n pariwo pé olóyè Sunday Igboho ó ń bá àwọn Muslim jà ni. Ipò fẹ́ wá bá àwọn Muslim jà nílẹ̀ Kwara. Olóyè Sunday Igboho fẹ́ bá àwọn Fúlàní jà. Pé ṣé ẹni tí ò fẹ́ràn Fúlàní làwọn wá fẹ́ ní kó wá gbèjà wọn nílẹ̀ Kwara, tó túmọ̀ sí olóyè Sunday Igboho tí ò bá ti lè bá Fúlàní ṣe kò gbọ́dọ̀ wá sílẹ̀ Kwara. Ṣé ẹ ti mọ̀ pé àwọn Yorùbá tó gba ẹ̀sìn sódì, àwọn ní ìṣòro bẹ̀yẹn sìn? Torí àwọn Fúlàní tó ń sọ̀rọ̀ yìí, instead kó jẹ́ kó mọ̀ pé Fúlàní àwọn ló ń protect ara wọn ni, but wọn ò ronú. Ó dùn mí, ó ṣe mí láàánú fún àwọn ọmọ Kwara nítorí pé àìgbọ́ ló pọ̀ jù nínú wọn. Ṣùgbọ́n sìn àwọn tó gbọ́n ti ń lahùn. Náà wọ́n ti wá ń challenge Emirate o. Wọ́n ní bo ni Emirate wà nígbà tí àwọn agbésùnmọ̀mí wọ Woro community. Kò dẹ̀ sí ẹni ìmáàmù tó jáde tó wá sọ̀rọ̀ nígbà yẹn. Even kò sí ẹni Muslim tó jẹ́ ọmọ Yorùbá tó sọ̀rọ̀. Ẹ̀dẹ̀ ń wo àwọn ọmọ Yorùbá ni wọ́n ń pa jù. Any one of them did not speak. Ṣé Saad Imam, ṣé ẹgbẹ́ kó condemn ìpànìyàn àwọn
kìrìsìtẹ́nì ìpànìyàn àwọn mùsùlùmí ìpànìyàn tí àwọn ajínigbé ń ṣe nílùú yẹn ẹ lè gbọ́ kó kọ̀ǹdẹ̀mù ẹ̀ láyé. kódà àìmọye èyí tó tún ṣẹlẹ̀ ní Ìfẹ́lódù tí ọwá onírè ń kọ́ tí odidi orí adé fi adélẹ̀ tó sá lọ tí ò tí ì padà wálé. ṣé mọ̀ wípé àwọn tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí tí wọ́n pa àwọn Kwara ni. now àwọn ọmọ Kwara wọ́n ti ń bínú tán lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ń gbéná wojú Emirate lórí ọ̀rọ̀ Sunday Igboho. ó ṣe wá jẹ́ pé nísìn ní páàtì kan ní Ìlọrin àwọn ìgbómìnà gan àwọn náà ń yarí wọ́n ń pariwo pé kí Sunday Igboho má wá. ẹ wo ẹ̀rí yín ò pa mí níbi tó jẹ́ pé àwọn Fúlàní wọ́n ti sọ ọba sí abẹ́ ẹsẹ̀ wọn. wọ́n wá sọ àwọn ọba ọ̀pọ̀lọpọ̀ ọba Yorùbá wọ́n sọ wọ́n di second class. báwo ni odidi ọba Jẹ́bà ó ṣe máa di second class ṣé torí pé kò forí balẹ̀ fún Fúlàní ẹ̀ẹ́dẹ̀ ronú ẹ̀yin Fúlàní tó kù ẹ̀yin Kwara ẹ̀ẹ́dẹ̀ rí pé ó jẹ́ kẹ́ ẹ sọ̀rọ̀ nítorí pé ọba Ṣàwó náà wọ́n sọ gbogbo àwọn yẹn náà di second class ọba nílùú bàbá wọn. àwọn Kwara tó lọ́pọlọ sí wọ́n ti dìde o wọ́n ti ní ẹ̀yin ọmọ Kwara Ìlọrin ilé tó lọ wọ́n ní ilé yá. now àwọn ará Kwara tó wá ń yarí sí wípé àwọn Ìlọrin Emirate wọn ò rí ìkọ̀kọ̀ ṣe. olóyè Sunday Igboho wá dé wọ́n wá rẹni tó fẹ́ gba àwọn lẹ̀ ẹ wá sọ pé kò gbọ́dọ̀ wọ Kwara. àjọ mú nǹkan lẹ̀ àwọn ará ìlú ti fárígá o lọ́wọ́lọ́wọ́ báyìí pìtìpìtì ó ti ń lọ láàrin àwọn Ìlọrin Emirate àti àwọn ará Kwara. ara àwọn ìdí tó fi ń sọ pé kí Sunday Igboho má wá rèé o wọ́n ní Sunday Igboho nífẹ̀ẹ́ Fúlàní bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní pé Sunday Igboho ẹlẹ́bọ ni. ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ wo ọ̀rọ̀ olóyè Sunday Igboho torí ńgbà tí wọ́n sọ̀rọ̀ pé Sunday Igboho nífẹ̀ẹ́ Fúlàní tẹ́ ẹ bá lọ rántí dáadáa nígbà tó lóyè Sunday Igboho wà ní Old Ọ̀yọ́ Park àwọn Fúlàní àtàkì Sunday Igboho. nínú fídíò gbà tí bàbá máa sọ̀rọ̀ ó ní kí àwọn ọmọ ìlú ẹkùn kọ́ máa àtàkì Fúlàní padà o pé wọn ò gbọ́dọ̀ pa ẹni Fúlàní o tó bá jẹ́ pé ẹni tó kórìíra Fúlàní ni ṣé ó máa parú àṣẹ bẹ́ẹ̀. tó bá jẹ́ pé ẹni tí ò láìkí Fúlàní ni on the spot àìmọye àwọn Fúlàní tó rí tó hand over fọlọ́pàá ṣèbí tó bá rí wọn ni á ti pa wọ́n tán lẹ́yìn kí ọlọ́pàá kàn máa gbòkú lọ ni bẹ́ẹ̀ kò ṣe bẹ́ẹ̀. now àwọn Kwara South Group àwọn ilé ìpèrè àwọn Kwara South Group àwọn yẹn ni wọ́n yarí o ni wọ́n dìdí kojú Fúlàní tí wọ́n kojú àwọn Ìlọrin Emirate wípé àwọn ò ní gbà o gbogbo ohun tó bá gbà láàfin fún nígbà tí àwọn aráabí ṣe tó wọ́n kò sí tó jáde ṣùgbọ́n nígbà tí Sunday Igboho wá fẹ́ gbé wá níjà ẹ wá dún wọ́n ti wá di pé àwọn ò ní gbà wọ́n tún wá kàn nípa pé dandan bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Sunday Igboho gbọ́dọ̀ wá sí ilẹ̀ Kwara kò sí nǹkan kan tẹ̀yìn Emirate máa ṣe. bẹ́ẹ̀ nígbà tó ń pariwo pé Sunday Igboho láìkí Fúlàní ẹ má gbàgbé ìgbà tí Sunday Igboho lọ sí Ìgbòho pẹ̀lú tó lọ bá àwọn Fúlàní ó ní ẹ̀yin Fúlàní àníjà o ṣùgbọ́n tẹ́ ẹ bá fi ọwọ́ síbi tọ́wọ́ ń gbé tí ẹ jí àwọn ènìyàn wa gbé a máa jọ gbé ní ìrẹ́pọ̀ lálàáfíà tó túmọ̀ sí pé kò ṣe pé ó kórìíra Fúlàní. mo fẹ́ lè sọ pé kókó ìdí tó fi avoid olóyè Sunday Igboho jù pé nítorí ẹ̀sìn àwọn arábí dẹ̀ ń fi ẹ̀sìn wọ́n fi ń gbalẹ̀ wa ní gbogbo ìtọ́kàn yí kiri tó ń yí kọ́nà kiri yẹn irọ́ ni nítorí ẹ̀sìn torí pé ẹ̀sìn Fúlàní làwọn gbà ń bẹ̀ yẹn àti pé Fúlàní dẹ̀kẹ̀ làwọn ń bá ṣe tí Sunday Igboho bá ti lè forí balẹ̀ fún Fúlàní ṣùgbọ́n to our own best tó bá ṣe gan kí Sunday Igboho gan ya fi wọ́n lẹ̀ pẹ̀lú wàhálà wọn nítorí bẹ́ẹ̀ yẹn gan ló máa fi realize iṣẹ́ olóyè Sunday Igboho. ẹ̀wọ̀ èèyàn mi àárín jù báyìí lọ lórí ìkànnì wa Ileodua ẹ wo ẹ lè bá tiwa jẹ́ pẹ̀lú like ẹ bá tiwa jẹ́ pẹ̀lú share ẹ bá tiwa jẹ́ pẹ̀lú subscribe la fi ń sọ fún yín wípé Ileodua ilẹ̀ àbínibí wa Ileodua gbè wá o kò ní gbé ọ̀dàlẹ̀.